bẹ̀rẹ̀ ètò yẹn nìyẹn. Mo kí yín pẹ̀lú kíkí alálùbáríkà. Èmi náà ni wọ́n ní fẹ́ lómi ṣe mí. Mo ní mo tún bọ̀ lánàá pẹ́ni tó bá ní mò ní dé, ìwọ ni mò ní dé bá. Torí èmi á máa lọ, màá máa padà láti wá jí gbogbo ìran ọmọ Yorùbá, ìran ọmọ Oòduà tó ti sùn àsùnpara, tó ń wá future nínú ìlú òfò, ìlú àdánwò, ìlú tí ó ti somersault, tí wọ́n wá ń wá bó ṣe máa dá padà. Ó jẹ́ tètè jí, kò yé sùn àsùnpara mọ́. Nigeria is no longer a country to be proud of. Lóòótọ́, ọmọ Yorùbá tó bẹ níbẹ̀ máa ṣe miracle. Kò ń ṣe miracle ti Kristi ni mò ń bẹ sọ nísìn. So má contact mi pé